Sunday Igboho ni mo mọ̀ tí Òṣùpá máa ń kí ní òfẹ́pọ̀n dísà ejò. Èwo tún ni bọ̀dá Odgwu Asaba òfin ẹpọ̀n gba ẹ̀mí. Ẹ wo bọ̀dá Odgwu mà ti fẹpọ̀n gba ẹ̀mí lẹ́nu ọmọ ogún ọdún o. Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa o, Ileodua, ilẹ̀ àbínibí wa. Ó ti ṣẹlẹ̀ o. Ẹ wá wo àgbàyà tó lóhun content creator tó fi ẹpọ̀n gba ẹ̀mí lẹ́nu ọmọ lọ́mọ. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ṣé rí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń pera yín content creator tẹ́ ẹ máa ń rìpù àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn yín. Àṣírí kan ló ti tú yìí o. Àṣírí arákùnrin kan tí wọ́n ń pè ní Odgwu Asaba. Òun la máa gbọ́ pé tó fipá bá ọmọ ogún ọdún lájọṣepọ̀ látàrí pé ó fẹ́ kọ́ ní kọ́ńtẹ́ǹtì, ó fẹ́ bá grow followers, ó tún fẹ́ bá grow subscribers, ó dẹ̀ grow ẹpọ̀n sábẹ́. Sórí ìwọ tó máa ń pariwo pé èmi náà fẹ́ di content creator, ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe lè bá mi grow followers mi? Ẹ jáde kẹ́ ẹ wá kọ́gbọ́n o. Ṣé rí arábìnrin tẹ́ ń rí yìí? Ó mà ti kú o. Wọ́n ti fi ẹpọ̀n, wọ́n ti fi gba ẹ̀mí lẹ́nu ẹ̀. Ta ló pa? A gbọ́ wípé lára àwọn popular content creator ìyẹn ní ìlú Asaba tí wọ́n pè ní Odgwu Asaba ni a gbọ́ pé ó pa. Ẹ má ṣì mí gbọ́ o. Kì í ṣe pé bóyá ó jí gbé o tàbí Ogun ó yìnbọn fún un. Rárá, ó fi ẹpọ̀n ó fi gba ẹ̀mí lẹ́nu ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ìwádìí gẹ́ẹ̀ yìí, òun àti Odgwu Asaba wọ́n jọ ní ọ̀rọ̀ láàrin ara wọn. Ó ní kí Odgwu Asaba, ó ní kó kọ́ òun ní bó ṣe máa ṣe kọ́ńtẹ́ǹtì tó dẹ̀ jẹ́ pé a máa rí owó lórí kọ́ńtẹ́ǹtì tó bá make lórí ayélujára wọn yìí, ìyẹn lórí social media. Bẹ́ẹ̀ Odgwu Asaba máa dánú o débi pé ó ní kọ́ ọmọ yẹn má wọ́rì gbogbo nǹkan tó bá fẹ́ mọ̀ nípa kọ́ńtẹ́ǹtì bí wọ́n ṣe ń create ẹ̀ tí wọ́n fi máa monetize ẹ̀ tó máa fi dowó. Ó ní gbogbo ẹ̀ pátápátá lòun máa kọ́, ṣùgbọ́n o tó bá fẹ́ kó òun kọ́ ó gbọ́dọ̀ wá bá òun ní ibì kan inú lọ́lọ́, ìyẹn nínú hòtẹ́ẹ̀lì. Ṣùgbọ́n ọmọdé yìí kò ju ọmọ ogún ọdún lọ. Ìgbà tó ti di pé ó ń gbọ́ pé kó wá bá òun níbì kan níbi hòtẹ́ẹ̀lì, ó ti mọ̀ pé ó máa bá ẹpọ̀n dé. Ó yá tètè pariwo pé ẹjọ́ o, mi ò dóko o, kọ́ńtẹ́ǹtì ni mo wá kọ́ o, mi ò tí ì mọ ọkùnrin rí o, kọ́ńtẹ́ǹtì ni mo fẹ́ mọ̀. Ṣé mọ ọ̀rọ̀ ọkùnrin náà? Ó ti wá sọ fún ọmọbìnrin náà pé kó má wọ́rì o. Ó ní gbogbo ẹ̀ pátápátá ni òun máa kọ́, kó relax mind ẹ̀. Kò pẹ́ kò jìnnà òun àtọmọ yìí máa jọ fi àdéhùn sí ọjọ́ kan láti wá bá o. Ọmọdé yìí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ mọ kọ́ńtẹ́ǹtì tó dẹ̀ ń ka lára, ó máa gbéra o. Ó lọ bá Odgwu Asaba pẹ̀lú ìrètí pé Odgwu Asaba ti promise ẹ pé òun ò ní bá a ṣe nǹkan kan. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ nígbà tí ọmọ máa dénú hòtẹ́ẹ̀lì, bí Odgwu Asaba ṣe yí ẹnu padà nìyẹn o. Ló bá di tó Odgwu bẹ̀rẹ̀ sí ní kó igbó sọmọ lórí wípé kí n tó lè kọ́ ẹ o àfi tó bá mẹ́yìn lẹ̀. Bẹ́ẹ̀ ọmọdé yarí, ó lóun ò ṣe. Ká tó wí ká tó fọ̀, bàbá ti lo ọwọ́ agbára fún ẹ̀dẹ̀mọ́. Ọmọdé yìí kò ju ọmọ ogún ọdún lọ sí ọmọ 44 years. Odgwu Asaba 44, ọmọ yìí 20. Ó ti lo ọwọ́ agbára fún, ó ti tì í mọ́nú ilé. Ká tó wí ká tó fọ̀, ó mà ti kó ìbásùn fún o. Ó ti fi ipá, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fipá bá ọmọbìnrin yẹn ní àjọṣepọ̀ títí tí ọmọ yẹn fi di ẹni tí ó ń bleed. Ẹ̀jẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ya lójú ara ọmọ. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ọmọdé yìí sọ pé òun ò mọ ọkùnrin rí, ìyẹn tó túmọ̀ sí virgin. Lẹ́yìn pẹ̀lú bí ọmọ yìí ṣe ń bleed, kò ràn kí Odgwu Asaba kó fi ọmọ yìí lẹ̀. A gbọ́ pé Odgwu tún ti ọmọ yẹn, ó tún tì í mọ́nú hòtẹ́ẹ̀lì yẹn náà ni o. Ó túbọ̀ fi ebi pa ọmọdé yìí, kò tún fún lóúnjẹ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, ó padà ṣí ọmọ yẹn lẹ̀ kọ́ ọmọ máa lọlé. Ṣùgbọ́n o lẹ́yìn tó ṣí ọmọ sílẹ̀ kọ́ ọmọ máa lọlé, ọmọdé yìí wá délé. Ó bá sọ fún bí lọ́ọ̀yà ni o, bí ọlọ́pàá kan ni o, bí èèyàn ni o,
kọ̀ràn káwọn ẹni yẹn gbé ìgbésẹ̀ wọ́n ní ẹni tí ọmọ yìí fi ẹ̀sùn kàn ìyẹn Odgwu Asaba wọ́n ní ẹni tó nífọ̀n tó lè kan náà ni tó túmọ̀ sí Odgwu Asaba is a big content creator wípé apá àwọn ò ní lè ka wọn á ní kò sí nǹkan tí wọ́n máa ṣe sí ẹ wo ó dẹ̀ tí kò ń ṣe ní kò ń ṣàná ní ọ̀pọ̀lọpọ̀ àwọn content creator yìí wọ́n máa ń fi kíní yìí gbá àwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹ gbọ́ o sórí there is nothing like pípọ́n wọn fẹ́ kọ́ ẹ ní content kò sí ohun tó lé ń bẹ̀ you just be posting post anytime every day má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ ẹ́ till your voice is loud títí tó máa fi gbóhùn ẹni ẹ wo ẹ jẹ́ máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi lẹ́yìn tí wọ́n sọ fún ọmọ yìí pé ọwọ́ àwọn ò lè ká Odgwu Asaba o wípé popular content creator ni ipò ó dẹ̀ máa jẹ lọ scot free ṣe rí ìrònú yìí ló mú kí ọmọdé yìí kí ó gbé poison jẹ ìyẹn ó yà po sniper pọ̀ ló bá gbé sniper jẹ lórí depression ọmọ yìí para ẹ o ṣùgbọ́n kí ọmọdé yìí tó para ẹ ọmọ yìí ṣe fídíò tó ṣe náà lẹ́rìn yìí o ẹ̀hún lẹ́rìn last video tí ọmọ yẹn ṣe kí ó tó gbẹ ẹ̀mí lẹ́nu ara ẹ̀ ni tó fi ní ó ṣeé ṣe tẹ́ ẹ bá máa rí fídíò yìí á jẹ́ pé òun ti kú ẹ rí ìrònú wípé wọ́n fi ipá bọ́ òun lájọṣepọ̀ débi pé lẹ́yìn náà ẹni yẹn tún wá fẹ́ jẹ lọ freely ẹjọ́ àwọn tó bá ti ṣẹlẹ̀ sí ló lè experience irú nǹkan tí ọmọ yẹn go through tó fi di pé ó fi lọ commit suicide ẹ gbọ́ dáadáa o ṣe rí kókó inú ọ̀rọ̀ bẹ̀rẹ̀ anybody tó bá sọ fún ẹ pé sórí content creator yẹn ó nídìí kó o mówó wá torí mò ń gbọ́ pé wọ́n ń bìlì àwọn kan kóra wọn jọ wọ́n máa ní ó dìgbà tó o bá kọ́ṣẹ́ yẹn ó dìgbà tó o bá tó ní tó o bá lówó lọ́wọ́ o gbọ́dọ̀ ní at least bóyá 100,000 200,000 300,000 káwọn tó lè kọ́ ẹ ní content wọ́n fẹ́ gbá ẹ ní o tó o bá gbórí dúró wọ́n á gbá ẹ tó bá dẹ̀ jẹ́ obìnrin ló sọ fún ẹ ló fẹ́ di content creator tó wá ń sáré lọ bá àwọn kan tó máa gbá ẹ wò ó kàn fa bẹ́ẹ̀ ṣòfò ni. Let me tell you there's nothing like pé wọ́n kọ́yàn ní content irọ́ for you to become a content creator you just have to just keep posting òun ló rọrùn jù ṣí page ẹ ṣí àkáǹtì ẹ dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní post everyday ṣùgbọ́n rí wípé nǹkan tó post ó wà relevant ó draw attention àwọn èèyàn torí téèyàn kan bá ń bóbó ẹ tó ń sọ fún ẹ pé dìgbà tó o bá mówó wá kan ó fẹ́ fowó ẹ jẹun ni there's nothing special in it you just keep posting torí àìmọye ẹlòmíì tó ti kó sí ọwọ́ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí yàtọ̀ sí ẹ̀yin náà rí eléyìí lọ ni wọ́n pa látàrí pé wọ́n fẹ́ kọ́ ní content ẹ wá wo ọwọ́ ti tó Odgwu Asaba òun lè rí yìí o ọwọ́ ti tó Odgwu Asaba alákọ̀ọ́dé ara ẹ̀ lẹ́rí tó kúnlẹ̀ tó ń bẹ̀bẹ̀ ó wá ń bẹ twin sister gẹ̀ yìí bẹ́ẹ̀ last video tọmọ yẹn ṣe náà lẹ́rí níbi tó ti ń fi omijé tó fi ń sọ̀rọ̀ náà wọ́n ti arrest alákòóbá ẹni ìyẹn Odgwu Asaba tó fipá bọ́mọ lò yìí arábìnrin favour yìí ìyẹn ọmọ ogún ọdún yìí tí ò ju ọmọ 20 years lọ ni Odgwu Asaba ọmọ 44 tó fi ipá bá lò pọ̀ ọmọ yẹn tún wá sọ ọ́ nínú fídíò pé ṣẹ́rí tó fa ikú òun ò ju Odgwu Asaba yìí lọ látàrí pé ó fi ipá bá òun lò depression yẹn àti ìrònú yẹn ló sún òun di kóun fi pokùnso ìyẹn tó fi gba sniper mú ni o tó fi para rẹ̀ and mind you ṣẹ́rí favour yìí twins ni ìbejì ni nígbà tí ọwọ́ wá tó Odgwu Asaba tán ló ṣẹ̀ṣẹ̀ wá lọ ń kúnlẹ̀ tó ń bẹ twin sister favour yìí wípé kó jọ́ kó dáríjì òun ṣé twins ẹ̀ ló ṣẹ̀ ni ṣèbí favour gangan ló ṣẹ̀ yàtọ̀ sí yẹn ó tún wá ń bẹ àwọn òbí favour pé kó dákun kí wọ́n jẹ́ káwọn jọ ṣe ní awo mọ̀sínú mọ̀síkùn ìyẹn òkú òru tí ò gbọ́dọ̀ hàn sí àwọn aráyé and mind you yàtọ̀ sí gẹ̀ favour yìí ṣe rí Odgwu Asaba ọmọ yìí sọ nínú fídíò pé ibi tó ti ń taṣọ bùtíìkì níbi tó ti ń taṣọ bùtíìkì náà ọmọ tó wà níbẹ̀ yẹn náà tún ti jáde ó sọ pé Odgwu Asaba ti ń threaten life òun láti pa òun tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ yẹn mọ a lot
nípa Odgwu Asaba òun ló fà á tó Odgwu fi wá ń fi ikú dẹ́rù bá torí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn náà ti jáde ó ti ń sọ̀rọ̀ against Odgwu àfi kọ́lọ́n kó wa yọ ni o lọ́wọ́ àwọn content creator ìsọnù àwọn content creator òṣì tó jẹ́ pé wọ́n á ní pé àwọn máa gbowó tàbí kó mẹ́yìn lẹ̀ kó tó di pé àwọn kọ́ ẹ ní content tó àní ìrìnjú báyìí lọ lórí ìkànnì wa o Ileodua ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa gbọ́wọ́ lé ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó lọ káàkiri ẹ jẹ́ kó lọ viral la fi sọ pé Ileodua ilẹ̀ ire ni o Ileodua ilẹ̀ àbínibí wa ó dàbọ̀.